Òkodoro Yorùbá tẹlifíṣàn. Kémi tó rí gbọ́ ó ti ń jẹ́ bí ìrọ̀lẹ́ àná, so mo fi wò pé àfi kí n gbégbésẹ̀ kémi náà sọ̀rọ̀ lórí ẹ̀ ní àárọ̀ yìí. Náà alhamdulillah, ọlọ́run má fi ara ni wá, má sì kú dààmú bá wa. Mo rántí pé bóyá bí ọdún mélòó kan sẹ́yìn ó sì bí à ń fẹ́ tẹra díẹ̀, àbí kí n kúkú fẹ̀sọ̀ kan sọ pé ọlọ́run má fara ni wá. Ó rẹ ọ̀tá mi tí àárẹ̀ yẹn dẹ̀ lágbára gan, ó yẹ pé mi gan padà ń rò ńgbà tó dáa nìkan pé tó gbóhùn tọ́lọ́run bá kọ kéèyàn gba kádàrá ọlọ́run. Àmọ́ àwọn tí wọ́n já àwọn ọ̀rẹ́ mi, àwọn tán já àwọn ẹbí mi, wọ́n dúró tì mí, kọ́lọ̀ mọ́sà wọlá dídí àsìkò yìí náà, kọ́lọ̀ mọ́sà tún bá san wọ́n lẹ́san. Àwọn tí wọ́n dúró tì mí, àwọn ọ̀rẹ́ mi tán já àwọn ẹbí mi tí wọ́n dúró tì mí má pọ̀ o. Ìwọ Ọlọ́run mọ̀ gbogbo wọn, ó sì mọ wàhálà tí wọ́n ṣe lórí kálàáfíà lè tó mi lára. Ọlọ́run mọ́sà bá ń dúpẹ́ fún wọn. Òun fásìkò yìí náà tún béèrè pé Ọlọ́run mọ́sà bá ṣàlékún dáadáa wọn. Tí n bá ní kí n máa dárúkọ yóò gbàsìkò, kì í ṣe yìí ni mo fẹ́ ṣe lénìí. Ibi tá a ti wá ń sọ̀rọ̀ yìí, àfáà kan wà nínú àwọn ọ̀rẹ́ mi, òun ló wá ní èèyàn ká dẹ̀wà tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀hún tó jẹ́ àfáà pé yóò máa ń pa tí ń ṣe mí yìí. So wá mú mi nígbà tí a dọ́dọ̀ ẹni tó mú mi lọ, ó jẹ́ àfáà Najmuddin Kéwúnlá. Ìgbà tí àfáà Najmuddin Kéwúnlá náà gbọ́ gbogbo bọ́rọ̀ sí lọ, ó ní ní tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ọ̀rọ̀ yìí ipa ọ̀gá àwọn ló lè ka, ipa àfáà àwọn ló lè ka, ipa síwájú àwọn ló lè ka. Ok, àwọn ọjọ́ pé ká lọ sọ́dọ̀ àwọn àfáà wa, àwọn bàbá wa. Ìgbà tí a máa kúrò nílé lọ níjọ́ náà lọ́hùn, ajá mẹ́ta la lọ. Ìgbà tá a máa dé Abẹ́òkúta lọ́dọ̀ àwọn bàbá wa Sheikh Ma'rufuddin Salahuddin Adágunjà. Ìgbà tá a dọ́dọ̀ wọn, ajá márùn-ún là ń bẹ nínú ilé pẹ̀lú mẹ́rin. Èmi àtàwọn méjì tí mo sọ yá jẹ́ mẹ́ta, àfáà wa Najmuddin Kéwúnlá, ọmọ Kéwúnlá bí, wọ́n sì kẹrin wa. Bàbá Sheikh Ma'ruf ta lọ bá, wọ́n jẹ́lẹ̀ karùn-ún. Àwa jókòó a sọ̀rọ̀, ó ń kálukú sọ kí ni bùkátà rẹ̀, kí ni nǹkan tó bá wá. So ìgbà tí a sọ̀rọ̀ yìí, àwọn bàbá ní ọ̀dà nǹkan tó ṣẹlẹ̀ mẹ́rin pé kí n máa lọ, mo fi Ọlọ́run tó dá mi búra, mo fi bí Al-Qur'ani ṣe tó, mo fi búra, wallahi lazim wọ́n àgbá 1 naira 1 penny báyìí wọ́n àgbà lọ́wọ́ mi jọ́nà. Àdúrà ni wọ́n ṣe fún mi. Ó sì tó di pé ń lọ sọ́dọ̀ wọn yìí náà, àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfáà tí mò ń wọlé tọ̀ nínú àwọn bàbá wa nílọrin, mi ò fi ọba tó dá mi àtàndá Muhammad búra, kò sẹ́ni tí wọ́n tó fún mi ní nǹkan kan pé lọ lo nǹkan báyìí mẹ́ẹ̀ mi ò gba nǹkan kan lò, lẹ́yìn kí wọ́n sàṣàdúrà fún mi pé Ọlọ́run ó fún ọ lálàáfíà àṣẹ. Gbogbo wọn dẹ̀ ń sọ bẹ́ẹ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run ó gbádùn, pẹ̀lú ògo Ọlọ́run ó gbádùn. Àmọ́ bára yẹn ṣe ni mí tó, èmi fúnra ara mi ni mo mọ bára ṣe ni ọ̀tá mi tó. Àtàwọn tán bẹ pẹ̀lú mi bí ọ̀rọ̀ táwọn bá mùdírù sọ. Ìgbà míì tí àwọn èèyàn kan bá ń sọ̀rọ̀ kan, ẹni tí nǹkan yẹn ò bá ṣe rí ò lè gbọ́ yé. Báwọn bá mùdírù ṣe ń sọ̀rọ̀ yẹn nínú àwẹ̀, mò ń gbọ́ yé lóòótọ́ pé ìjọ́tara yìí ni ọ̀tá mi tí ni mí. Lẹ́yìn mi, ìyàwó mi àtàwọn ọmọ tí ń bẹ pẹ̀lú mi, kò sẹ́ni tó mọ̀. Tí n bá fẹ́ sùn lálẹ́ ńgbà mi, wa ayyuba izna da rabbahu wa anni massani ad-durru wa anta arhamur rahimina òun ní máa kà pé tó gbogbo ibi tó bá já sí ní sì sí la ilaha illallah kó tó di pé ń sùn. Kọ́lọ̀n tó wá ní yóò já sí bìíre. Olóore mi ní bàbá wa Adágunjà tó ní wọ́n gbìyànjú wọn ní kí n máa lọ. Ìjọ tí mo sì kúrò lọ́dọ̀ wọn yẹn tán ní kí n máa lọ, ó rí yàtọ̀, wallahi mo sì rí yàtọ̀. Kún gbogbo àwọn ìyànjú táwọn èèyàn ti ṣe fún mi àti dáadáa táwọn àgbàlagbà ṣe fún mi nílọrin. So irú bàbá náà, Ọlọ́run tó lẹ̀san dáadáa, mọ́sà bá ń san fún bàbá wa lórí nǹkan ṣe fẹ́ mi àtàfáà wa Najmuddin, mọ́sà bá ń ṣe dáadáa fún wọn. Torí wọ́n jẹ́ sábàbí in tí Ọlọ́run ti kọ́lẹ̀ pé òun fẹ́ ṣe, tọ́lọ́run fẹ́ mú wa lálàáfíà, wọ́n jẹ́ sábàbí rẹ̀. Torí pé ní àwọn ọ̀rọ̀ tá à ń gbóngbà yẹn, ó jẹ́ àwọn ọ̀rọ̀ tó tún lé lọ́dọ̀ àwọn tá à ń bẹ pẹ̀lú wọn. Lórí pé ó rẹ̀ wá, mi ò fẹ́ yà níbẹ̀, àmọ́ ọ̀rọ̀ tá à ń gbọ́ ránṣẹ́ ó lágbára. Àwọn bàbá yìí sì ní kí n fọkàn balẹ̀, kò ní sí nǹkan kan. Mo fi wá kúrò lọ́dọ̀ wọn, mo wá fi Ọlọ́run tó dá mi, mo fi búra. Mo fi fáànẹ́ Muhammad, bá ànẹ́bì Muhammad sí tó, mo fi sẹlẹ́rì sí. Wallahi tallahi dumma billahi la ilaha illa huwa. Láti jọ́ tí mo ti délé ayé pé mo ti gbẹ́jú pé yẹn ti ń bàlágà, tí àwọn bàbá wa bí wọ́n ṣe tọ́ wa ń lọrin, tó ti di pé ká máa gbàwẹ̀ àgbàdà yìí là, kó tó di pé gbà súlẹ̀, ká máa kírun, ká máa kọ́ mọ́sálásí, bá a ṣe ń ṣe nílùú òkè yẹn. Mi ò jẹ ìrun rí lájọ́ tí mo ti délé ayé mi. Wọ́n náà gbà tá ń tẹ̀lé àwọn kan tó yẹ pé a bá lọ ibìkan wọ́n ní Ọlọ́run ti gbé, Ṣé Tìjání ti gbé, Ṣé Ibrahim ti gbé, àwọn Ṣé ò ti gbé. Ṣé òun kankan ò lè gbé ojúṣe tèmi lọ́dọ̀ Ọlọ́run, èmi ò ní gbà, èmi ó kí gbogbo òrun yẹn, ní san gbogbo gbèsè irun mi tí ń bá jẹ. Bí ṣe ń lò gbèsè ayé mi bọ̀ wánu títí Ọlọ́run tó wá kà kọ́lẹ̀ pé ńgbà tára àwọn bá mùdírù yá, mo wá lọ sọ́dọ̀ wọn. Ìgbà tí mo lọ sọ́dọ̀ wọn pẹ̀lú sábàbí àwọn kan, mi ò fẹ́ kíbẹ̀ yẹn náà tún gùn. Mo lọ síbẹ̀ níjọ́ tí mo dọ́dọ̀ wọn, mo wá ka àyà kan, mo fi tọrọ àforíjì lọ́dọ̀ wọn níjọ́ náà lọ́hùn. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Inna amanna bi rabbina liyaghfira lana khataayana wa ma akra'tana alayhi minas sihri wallahu khairun wa abqa. Àyà yìí mo kà ń jọ́ náà lọ́hùn gẹ́gẹ́ bí páwọn náà wọ́n kọ́ wa, àwọn àfáà wa tí wọ́n jọ papọ̀ pẹ̀lú wọn kọ́ wa, gbogbo wọn bẹ́ẹ̀ ò ní ìdí pé ń tú àyà níwájú wọn, gbogbo wọn mérí pé odidi ọ̀rọ̀ lọ sọ.
ẹ dákun ibi tí mo ti wá ṣàdéhùn bẹ́yẹn tí mo ti tọrọ àforíjì bẹ́yẹn ó tún ayẹ pé bẹ́ẹ̀ ni màá ní mo fẹ́ máa ta fàṣí àbí mo fẹ́ máa kọlù wọn Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ nínú ìgbésí ayé mi kò ní ṣẹlẹ̀ nínú ìgbésí ayé mi àti gbogbo tí ń jàrọ̀ ọmọdọ́mọ mi Ọlọ́run ò ní ṣe wọ́n lọ́ta Sheikh Adam ò ní ṣe wọ́n lọ́ta Markazi ò ní ṣe wọ́n ní ọ̀tá bàbá Mudiru so wọ́n wá ṣàdúrà fún mi jọ́nà Ọlọ́run pé Ọlọ́run ó sì ṣe tí bàbá rẹ̀ ń fẹ́ fún ọ̀rọ̀ pọ̀ àdúrà tí wọ́n ṣe jọ́nà Ọlọ́run lọ fa sábàbí ń tọ́lọ̀ ṣe fún mi yìí àmọ́rọ̀ yẹn kí n jẹ́ ẹ̀ mara wọn kí n tètè round up ẹ̀ ìgbà tá a wá wà lọ́dọ̀ bàbá wa Sheikh Maruf Din tá a fẹ́ kó mẹ́ jọ́nà lọ́hùn àwọn tá a jọ lọ láwọn méjì wọ́n láwọn fẹ́ máa wọ kíláàsì kẹ́kọ̀ọ́ bàbá wa rẹ́ ni bàbá ni alájẹ́ ọ̀kín kí ni ti yín bẹ̀ mọ́ ni bàbá ẹ sábò mi ládùá kọ́lọ́run ṣàlékún àlàáfíà ẹ sábò mi ládùá kálàáfíà tara kí gbogbo ohun tí ń fẹ́ kọ́lọ́run ṣe fún mi ṣe rójú ọ̀nà Al-Qur'ani tí mo wà yìí in tó wù mí nu tó sì wù bàbá mi tó fi mi sílé kéwú mo fẹ́ kí n nílé kéwú kí n ní mọ́sálásí àníyàn mi nu ẹ yọ̀ǹde mi níbi akẹ́kọ̀ọ́ kì í ṣe pé mo fi bínú wọn mọ bẹ́ẹ̀ kọ́ jẹ́ fẹ́ kọ́ yẹn jẹ́ ń sọ́njọ́ náà lọ́hùn wàláhì mọ bó ṣe jẹ́ ìmọ̀ bó ti rí àmọ́ ń tèmi tọrọ lọ́dọ̀ wọn tí mo wí fún wọn wọ́n sì yọ́nú sí Ọlọ́run fún àlùbáríkà ẹ̀ sì rí yàtọ̀ àfikún mẹ́jọ náà lọ́hùn mo wá fi ọba tó dá mi tó ní mi mo fi búra aqsamtu bi rabbil Kaaba wallahi tallahi thumma billahi la ilaha illallah wa la'natullahi ala al-kazibin lájọ mo ti gbẹ́jú mi ò pa ìrun jẹ́rí pé mi ò kírun ìrun mi èkì tí nǹkan kan bá ṣẹlẹ̀ bóyá mo travel àbí nǹkan kan ló ṣẹlẹ̀ tí ò dé ń kírun yẹn kí n tó wọlé ní pé mo san ìrun yẹn ó tó di pé mo sùn kò ṣẹlẹ̀ nínú ìgbésí ayé mi kí wọ́n ní ìrun tá a kí yẹn Ọlọ́run ti gbé àwọn ṣéwù ti gbé inú ẹnìkan kò gbé so ìrun mi ó ga lẹ́mìí mi inú tó tún wá ga jù lẹ́mìí mi wọ́n Al-Qur'an gbogbo èèyàn tó sì súnmọ́ mi mọ̀ bẹ́ẹ̀ pé èmi a máa ṣàdúrà kì í ṣe pé ọ̀rọ̀ pààfin ṣe fàárí Kùránì mo sì máa ń ṣe ju àti dalilu al-khairat gbogbo àwọn tí mo gba ọ̀dọ̀ wọn kọjá mà bẹ́ẹ̀ so Ọlọ́run wọlé ànábì Muhammad wọ́n sá sàlékún dáadáa fún ní kálukú wa sàlékún dáadáa fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà sàlékún dáadáa fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa sàlékún dáadáa fún gbogbo ní kálukú wa náà àtàfà tó fi allegation náà kàn wá Ọlọ́run wafikna ila al-khairi wa ila as-sadadi ya Allahu ya rabbal alamin àmín wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ìlúfẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.